Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, àwọn àwa dúpẹ́ agbẹ́yìnga fi ògo forúkọ yín fún ojú rere ńlá láti arígbà láti rí ọjọ́ àbámẹ́ta àkọ́kọ́ nínú oṣù ìkẹsàn-án. A dúpẹ́ nítorí àbá rere tí ẹ ní fún wa mú wá sí ìmúṣẹ, èyí tí àwa pàápàá ní fúnra wa wá sí ìmúṣẹ. Àwa gbàdúrà síwájú àti síwájú sí pé gbogbo àwọn àbá tí ó kù nínú ayé wa tí kò tí ì wá sí ìmúṣẹ, ẹ fi àánú yanjú rẹ̀ lónìí kí ó wá sí ìmúṣẹ. Ọ̀rọ̀ tí a ò gbọ́ lè ní kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kò Adéjàre Adébóyè kọ èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹfà oṣù ìkẹsàn-án. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé béèrè fún ìmọ́lẹ̀, béèrè fún ìmọ́lẹ̀. A mú àkọ́sórí wa nínú ìwé Jòhánù orí ìkíní ẹsẹ̀ ìkarùn-ún. Ìwé Jòhánù orí ìkíní ẹsẹ̀ ìkarùn-ún. Ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ sínú òkùnkùn, òkùnkùn náà kò sì lè borí rẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Máàkù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta títí dé ẹsẹ̀ ìkejìléníàádọ́ta. Ìwé Máàkù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta títí dé ẹsẹ̀ ìkejìléníàádọ́ta. Wọ́n sì wá sí Jẹ́ríkò. Bí ó sì ti ń jáde kúrò ní Jẹ́ríkò pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn, Bátílómì afọ́jú ọmọ Tímíù, ó jókòó lẹ́bàá ọ̀nà, ó ń ṣagbe. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Násárẹ́tì ni, ó bẹ̀rẹ̀ sí ní kígbe lóhùn rara wípé, Jésù, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Ọ̀pọ̀lọpọ̀ sì bá wí kí ó pa ẹnu rẹ̀ mọ́, ṣùgbọ́n ó sì kígbe sí jù bẹ́ẹ̀ lọ pé, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Jésù sì dẹ́sẹ̀ dúró, ó sì pàṣẹ kí wọ́n pè wá. Wọ́n sì pe afọ́jú náà, wọ́n wí fún un pé, tújú ká o, dìde o, ó ń pè ọ́. Ó sì bọ́ èwù rẹ̀ sọnù, ó dìde, ó sì tọ̀ Jésù wá. Jésù sì dáhùn, ó sì wí fún un pé, kí ni ìwọ fẹ́ kí èmi kí ó ṣe fún ọ? Afọ́jú náà sì wí fún un pé, Rábì, kí èmi kí ó lè ríran. Jésù sì wí fún un pé, máa lọ, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Lójú kan náà ó ríran, ó sì ń tọ̀ Jésù lẹ́yìn ní ọ̀nà rẹ̀. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Nígbà tí Ọlọ́run dá ayé nínú Genesis orí ìkíní ẹsẹ̀ ìkíní dé ìkẹta, ohun àkọ́kọ́ tó dá ni ìmọ́lẹ̀ o. Èyí rí bẹ́ẹ̀ nítorí nígbà tí ìmọ́lẹ̀ bá wà, ó máa rọrùn láti fi ohun gbogbo sí àyè wọn. Nínú bíbélì kíkà wa tòní, afọ́jú oníbàárà kan tí a pè ní Bátílómì ó kígbe kíkankíkan fún ìfiyèsí Jésù Kristi. Ó gbé nínú ìgbèkùn ìpọ́njú, ó sì fẹ́rẹ̀ jẹ́ pé ọkùnrin tó dá wà tí kò ní ẹnikẹ́ni láti ràn án lọ́wọ́. Ọ̀rọ̀ rẹ̀ fẹ́rẹ̀ jẹ́ èyí tí kò ní ìrètí nítorí kò ríran. Nígbà tí Jésù bi léèrè pé kí ni ó fẹ́, ó béèrè fún agbára láti ríran. Ó lè béèrè fún owó tàbí aṣọ, ṣùgbọ́n ohun gbogbo tí ó béèrè fún ni kí òun kí ó lè rí ìmọ́lẹ̀. Agbára ìríran rẹ̀ nípa ti ara àti nípa ti ẹ̀mí ó ṣe pàtàkì rékọjá ju owó àti aṣọ lọ. Nígbà tí ìmọ́lẹ̀ Ọlọ́run bá dé, gbogbo irúfẹ́ òkùnkùn àti ìbìnújẹ́ máa pòórá ni. Ìbéèrè náà nísinsìnyí ni pé, báwo ni o ṣe lè jẹ́ ìmọ́lẹ̀ Ọlọ́run? Báwo ni o ṣe lè jẹ́ kí ó wọnú ayé rẹ? Jésù sọ nínú ìwé Jòhánù orí ìkẹjọ ẹsẹ̀ ìkejìlá pé òun ni ìmọ́lẹ̀ ayé. Tí o bá gba Jésù láàyè sínú ayé rẹ, ìmọ́lẹ̀ rẹ̀ yóò mọ́lẹ̀ nínú rẹ̀, yóò sì lé gbogbo irúfẹ́ òkùnkùn jáde, yóò tún tàn nínú rẹ tó bẹ́ẹ̀ tí ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní tan ìmọ́lẹ̀ sọ́nà àwọn yòókù. Ìdí nìyí tí ó fi sọ nínú ìwé Mátíù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹrìnlá wípé ìwọ ni ìmọ́lẹ̀ ayé, nípasẹ̀ rẹ òkùnkùn yóò fi ìdílé rẹ sílẹ̀, àti gbogbo ẹni tí ó bá bá ọ pàdé yóò jẹ àǹfààní lára ìmọ́lẹ̀ tí ò ń gbé. Kí n tó di àtúnbí, àwọn ègún àti ìbànújẹ́ wà nínú ìdílé Adébóyè. Ẹ̀wẹ̀, lẹ́yìn tí ìmọ́lẹ̀ Jésù Kristi wá sínú ayé mi, gbogbo ègún ìrandéran bàjẹ́ o. A sì lé òṣì àti ìbànújẹ́ jáde títí láé. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí wọ́n di ọ̀tun. Ìwé Kọ́ríńtì kejì orí ìkarùn-ún ẹsẹ̀ 17
Ògún olùfẹ́, bí ó ti wù kí ègún ìrandíran tàbí agbára òkùnkùn tí ó ń fà ọ́ sẹ́yìn ṣe lágbára tó, ní kété tí o bá jọ̀wọ́ ayé rẹ fún Jésù Kristi, ohun gbogbo yóò di titun o. Ìmọ́lẹ̀ rẹ̀ yóò lé òkùnkùn jáde jìnnà sí ọ réré o. Tí ìwọ ẹ̀wẹ̀ tí kò bá tí ì di àtúnbí, jọ̀wọ́ sọ àdúrà yìí: Jésù Olúwa, mo gbà wípé inú òkùnkùn ni mo ti ń gbé láti ijọ́ yìí wá o, ṣùgbọ́n nísinsìnyí mo ti ṣetán fún ìmọ́lẹ̀ rẹ. Jọ̀wọ́ wá sínú ayé mi kí o sì sọ mí di ẹ̀dá tuntun nínú rẹ̀. Mo kọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tí mò ń dá láti ẹ̀yìn wá, mo kọ̀ ọ́ sílẹ̀. Dárúkọ àwọn ẹ̀ṣẹ̀ náà wáyìí, mo sì gbà ọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Jésù o ṣeun o. Kókó àdúrà: bàbá jọ̀wọ́ jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ tàn sórí ohun gbogbo tó kàn mí ní orúkọ Jésù. Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run ìmọ́lẹ̀, bàbá ìmọ́lẹ̀, tan ìmọ́lẹ̀ rẹ sínú ayé mi, sí gbogbo ohun tó jẹ́ ti tèmi, sí ọ̀nà mi. Olúwa tan ìmọ́lẹ̀ rẹ sí, kí ìmọ́lẹ̀ kí ó borí òkùnkùn nínú ayé mi àti nínú ohun gbogbo tí ó jẹ́ tèmi. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù. Olóbùkọ́láyàpọ̀ ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.